ẹ̀yin èèyàn ṣé ẹ rántí ọjọ́ ní ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n kó ọmọ Penkelemesi àtàbúrò Penkelemesi obìnrin tí wọ́n káwọn Fúlàní kó wọn wọnú igbó ẹ wò ó Sífólóyè Sunday Igboho wọ́n ti ṣiṣẹ́ àrà o wọ́n ti lọ gba àwọn ọmọ ẹ lọ́wọ́ àwọn Fúlàní Sífólóyè Sunday Igboho wọ́n ti lọ gba àwọn ọmọ àwọn tún sí Penkelemesi wọ́n ti lọ gbà wọ́n wá o àwọn ọmọ mi wà kan wá sọ pé àwọn ìjọba àgbà tó ti jẹ́ ọmọ tiwọn wọ́n rìlíìsì Sífólóyè Sunday Igboho kó lọ fèsì wọn láti kó gba àwọn ọmọ ẹ̀ jáde bọ́ tó bá jẹ́ ọmọ tálíkà wọ́n fi wọ́n lẹ̀ kí ìyà máa jẹ wọ́n lọ ẹ wọ àwọn ọmọ tán lọ kó ní skul àti tíṣà wọn ò mọ̀ ní kí Sífólóyè Sunday Igboho kó lọ gbà wọ́n ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé wá gbọ́n kan tí màmí Yorùbáwùyí àtàwọn olólùfẹ́ ká gbọ́ bí wọ́n ti tún pẹ̀lẹ́pẹ́ ọ̀rọ̀ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ bá mi subscribe ẹ jọ̀ọ́ rẹ̀ bá mi share fídíò yìí. inú igbó lọ kóun lọ kó àwọn ọmọ yẹn wá wọ́n ní bọ́ǹbù wà lọ́nà wọ́n lóríṣiríṣi wà lọ́nà bẹ́ẹ̀ tí ń sì ń gbà tó dọmọ ara wọn bọ́ǹbù mà sí lọ́nà ó mà rọ́nà kọjá o. yé ìyáwá ìṣọ́ọ̀kì ni. ó mà rọ́nà kọjá o bẹ̀tọ̀ ọmọ aláìlé níyàn wọ́n fi àwọn yẹn lẹ̀ sí gbogbo lẹ́kùn kan kú. ṣé ibi wípé àwọn ìjọba yìí gangan ló ń ṣe gbogbo nǹkan tó wà lẹ́yìn. ó ṣò clearly sí pé àwọn gangan ló ń pa wá. mo mọ̀ pàrọ̀ muslim wà ń bẹ̀ o but àwọn politicians yìí gangan ló ń pa wá. wọ́n fẹ́ gbé àwọn ọmọ tiwọn lọ́ńtì àti ìyàwó wọn wọ́n ṣọ́nà ọ̀lẹ́ fún Sunday Igboho kó kọjá. bẹ́ẹ̀ láti lè lọ gba àwọn ọmọ aláìlé níyàn bíi tèmi bíi ti wọ́n ní bọ́ǹbù wà lọ́nà. These people are wicked. These people are wicked. nǹkan tẹ́ ṣe rí tí mò ń sunkún nìyí. nǹkan tí mo fẹ́ sọ nìyẹn Yorùbáwùyí. ẹ má sunkún màmí ẹ má sunkún ẹ jọ̀ọ́. aláì bẹ́yẹ̀ wà yìí ẹ ti gba sóyìn lọ́wọ́ wa ẹ ti gba sóyìn ẹ ti gba sóyìn lọ́wọ́ wa pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí she stole the show àbí she steal the show mi gbọ́ English. Ọlọ́run nìkan ló lè jà fún wọ́n gbọ́ wa débẹ̀ ní English yẹn. Ọlọ́run nìkan torí eléyìí ó dójú ẹ máa wo. à ń gbọ́ ìmọ̀ àmì. wọn ò ní rí wọn gbà jáde mi ò ṣe pé o bá ṣe bá lọ lójú tá a fi ń wò yìí. ẹ̀yin tẹ́ ń pè ẹ́ ní sùúrù ẹ̀yin tẹ́ ń pè ẹ́ ní sùúrù à ń gbọ́ ìmọ̀ àmì. mo ní bá ṣe ń bá lọ yìí èrí pa àwọn pípù yìí. ẹni tó pè é kó stop jà wọn ò ní jẹ́ kí Sunday Igboho lọ. bẹ́ẹ̀ ìgbà tó kan àwọn èèyàn tí wọ́n ń sìn wọ́n ṣílẹ̀kùnlẹ̀kùn wọn ní kò kọjá. ẹ máa sọ̀rọ̀ yín lọ máa block ẹnìyẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ. smj kí ṣàlejò lórí péjì yìí náà kéde ń pè pèpè báyìí. màámi ẹ sọ̀rọ̀ afún ní 2 minutes I will call her back. ẹ mọ̀ nǹkan tí mo ṣe fún wọn ní ààyè bẹ́ẹ̀ yẹn she might be the only one inside her room. ó lè jẹ́ pé àwọn nìkan náà wà nílé bẹ́ẹ̀ yẹn so mo fẹ́ kán sọ̀rọ̀. mo fẹ́ kán sọ̀rọ̀ kán sọ anything kán wà lórí show bí 2 minutes pẹ̀lú wa. mo fẹ́ fún mi ò bẹ́ẹ̀ rẹ̀ understand nǹkan tí mò ń try láti ṣe ń bẹ̀ yẹn. so she might be there. Màámi afẹ́kẹ́ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin 2 minutes fún wa mo fẹ́ fún yín 2 minutes ẹ ṣe. ṣe mọ ibi nìkan mo wà lé gbogbo nǹkan tẹ ẹ sọ ibi nìkan mo wà lé olójà lè sọ̀rọ̀. àṣírí tú o àṣírí tú o àṣírí tú. bẹ́ẹ̀ ṣe rẹ́rìn yẹn ló dà ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rẹ́rìn yẹn ló dà I know what people are going through pẹ̀lú àwọn tó wà nínú lẹ́yìn I know. It's too much. ẹ kọ́kọ́ bá wa rẹ́rìn ló yẹ bú mi. ẹ má jẹ bú mi. tẹ́lá ti bú mi ẹ̀ nílọ àníṣe ṣé ò mọ́ o. mo fẹ́ kẹ́ bá mi kọrin yẹn ó yá kéèyàn kọjá lókù o kéèyàn kọjá wa lórí nǹkan tó máa jẹ́ kí àwọn àyè rẹ́rìn. wọ́n kéèyàn yẹ̀ wọ́n adákẹ́ ṣé rí nǹkan tó dùn mí ní Nàìjíríà I keep on saying it pé ṣé rí àwọn ọmọ yẹn pẹ̀lú àwọn tíṣàzì wọn yẹn Yorùbáwùyí táwọn pípì yẹn bá jáde ó wu Ọlọ́run ọba ni ó wu Ọlọ́run ọba ni bí ilé ayé ṣe rí òun lẹ rí yìí bí ilé ayé ṣe rí òun lẹ rí yìí bọ̀ ẹ wá máa wo ìran àwọn ọmọ wọn o ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn
ó kàn jẹ́ pé bíbélì sọ pé àwọn bàbá wọn jẹ èso ẹ̀yìn kan àwọn ọmọ wọn ìyẹn nìkan ló dùn mí torí nígbà táwọn ọmọ wọn bá ń jẹ ìyà ikú àti bàṣírí most of them ikú àti bàṣírí wọn ẹ̀mí wọn ti di ẹ̀mí ẹranko they don't care but bẹ́ẹ̀ bí ẹranko ṣe burú tó tí nǹkan bá jájẹ ó mọ̀ òun ní jíjájẹ tó ṣẹlẹ̀ sáwọn tí Sunday Igboho lọ gbà wáyé wọ́n mọ tara wọn láti tètè wo egbò ara wọn bẹ́ẹ̀ wọn ò kí ẹ̀fẹ́ yìí tán ń pa so àwa yẹn ni kán máa ṣe bó ṣe wù wọ́n. Mami ẹ ṣeun gan inú mi ti ẹ̀dùn pé ẹ rẹ́rìn on your behalf èèyàn kan ti bú mi on your behalf màmí mi mọ̀ bóyá ẹ̀yin lẹ rán wọn sí mi o bóyá ẹ̀yin kọ́ wọ́n ti bú mi on your behalf àti mo ní kẹ́ ẹ bú mi sọ pé ẹ lè bú mi wọ́n wá ní àwọn máa bá yín bú mi so wọ́n wá bú mi wọ́n ní let me yab you on her behalf Yorùbá wuyi the stammerer star are you happy now? Yorùbá wuyi is my love. So on your behalf wọ́n pè mí ní akálóyè. Ìgbà tó dáa rí kan ọkọ mi ní kí má máa sọ̀rọ̀ mọ́ because ọkọ mi wá bẹ̀rù nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọkọ mi ò ṣọmọ Nàìjíríà ó ní kí má dá sí mọ́ ó ní mo lè máa put like bẹ́ẹ̀ kí má dá ẹ̀jẹ̀ ní kinní náà ọmọ ọwọ́ ni mí mo mọ nǹkan tó ti fojú wa rí lọ́wọ́ ẹ̀jẹ̀ ní èèyàn tó bá dẹ̀ lọ́mọ láyé tó rí tó ń ṣèkà fọmọ ọlọ́mọ ó yẹ kó mọ̀ pé ó lè kan ọmọ tòun náà lọ́la bóun bá ń sọ̀rọ̀. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún yín ẹ ṣe mà ó yá ẹ lọ́jọ́ ẹ̀ mo fẹ́ máa rí kọ́mẹ̀tì ní comment section wọ́n kí yín àwọn ọmọ wọn kí yín mo fẹ́ rí kọ́mẹ̀tì kẹ́kọ̀ọ́ kọ́mẹ̀tì bíi kọ́mẹ̀tì 1000. ṣẹ́rí ẹni tó bú mi yẹn Mr. Pẹ̀lú àbí Mrs. Pẹ̀lú mi ní èmi ẹ tiẹ̀ wá bú mi lọ́jọ́ Monday ẹ bú mi lọ́jọ́ Tuesday ẹ wá bú mi ní weekend ẹ pè mí lákàlòlò ní weekend kò sí wàhálà ẹgbọ́n sókè ìlú wo lẹ́yìn tí wá ẹ̀dẹ̀ wá ń pè pèpèpèpèpèpè. àdúgbò lọ́yìn náà ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ wá lè máa pèpèpèpè bẹ́ẹ̀ náà. iye sí ti ń ṣẹlẹ̀ wọ́n tòṣèlú bọ̀ ẹ̀ pé mo sọ lákọ̀ọ́kọ́ pé wọ́n tòṣèlú bọ̀ ti tàwọn ọmọ skul yẹn ni tí wọ́n bá tòṣèlú bọ̀ ṣèbẹ́ ó ti fi rẹ̀ lẹ̀ bàbá ti fi ràn án lẹ̀ fáwọn lọ ìjọba wọn ṣẹ̀ṣẹ̀ wọn pẹ̀pẹ̀ kí ni ẹ̀pẹ́ tẹ̀ ń pẹ́ pẹ́pẹ́ ò ní ìjọba èyàn ti sọ pé wọ́n lọ ẹ fàdúrà tìlẹ́yìn kẹfà alálẹ̀ tìlẹ́yìn mọ̀nà kí mùsùlùmí kó gba káfàdúrà káfà. ìtò ti gbà wá lé ìyẹn bá wa kí olóyè Sunday Adéyẹmọ gbòòṣà pé ó ṣeun tó bá wa gbà wọn eléyìí wà. òòṣà bàbá tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọmọ Ìlọrin wọ́n mọ̀ bọ́ ọ́rẹ́ pẹ̀lú ògo ọlọ́dọ̀ Ọlọ́run ikọ́ kò ní kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ikọ́ ò ní kọ́ wọn lẹ́sẹ̀ àtàwọn tó wà lókù òkun àtàwọn náà tá wà ń bì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo aládìílẹ̀ lẹ́yìn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn òfẹ́ ṣẹ̀ríà lọ tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀ríà lọ kí wọ́n kọrí sí Saudi àbí Sokoto ilẹ̀ ìwé ẹ bá wa fi èdè Haúsá sọ fún wọn ẹ bá wa fi Haúsá 1 minute pé ṣẹ̀ríà lọ kán gbé lọ Sokoto bá wa sọ fún wọn 1 minute. kí wọ́n gbé lọ Sokoto àbí Zamfara so ẹlẹ́sìn mẹ́ta làwọn ńlẹ̀ Yorùbá Kristẹni àti Mùsùlùmí àti àwọn ìyá wa so bó ṣe jẹ́ ní àwọn òfẹ́ ṣẹ̀ríà lọ nọ́ọ̀sì ẹgbọ́n sókè adẹ́sàtọ̀ kí bàbá Májàsọ́lá àwọn ni wọ́n lásìkò yìí àtàwa Ọlọ́run ní jẹ́ ká fi ẹnìkan ṣàwátì nu wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó kó wa délẹ̀ lẹ́yìn wọ́n dẹ̀ mọ́ kó wa jẹ̀pẹ́ ẹ̀yin lọ́ba lọ́ba wa ẹ̀yin baálẹ̀ wa ọ̀rọ̀ kù sọ́wọ́ yín o ó kù sọ́wọ́ yín o gbogbo ẹ̀ láàárín ó kù sọ́wọ́ yín o bílẹ̀ bá bàjẹ́ lónìí ìtàn sọ nípa yín lọ́la. ó dà ẹ ṣe ń gan bàbá kẹ́lẹ́ mi náà tó bá wà sí àti ẹ ṣe náà sọ bàbá gbóhùn sókè ẹ ṣe ń gan aláìwé àwọn fáàkì Yorùbá wù wọn kì í gbọ́ nánà tí wọ́n sọ̀rọ̀ wọn ní gbọ́ ẹ ṣe bàbá ẹ bá gbóhùn sókè màmí. orí ọba tó ti ń sunú gbó. bẹ́ẹ̀ ni ọba lè ti sun òun torí pé wọ́n ní orí ọba òkè sùtà tó bá ń sun club òun gẹ́gẹ́ lọ́lọ́run ṣe bínú tó ṣe jẹ́ kó ní wọn máa sun gbó orí wọn ìbá máa sun gbó. mo la já sí báyìí. yes I'm telling you ókè ẹ̀yẹn wò ta ló tó bẹ̀ láyé àtijọ́ láyé ìgbà wọn ni kó fọwọ́ kan ọba wàá fẹ́ bọ́ bá sọ̀rọ̀ gan wá náà jí wọn sọ bá níwọ̀n kinní kan. mo tún mọ̀ bá níwọ̀n èdè mo jẹ́ òkè. bẹ́ẹ̀ni bọ̀tí alẹ́gbẹ́ láyé ta wà ìbáyìí ọba kan lákọ̀ fojú báyìí sọ̀rọ̀ pé mo fúri o lè súnmọ́ mi o ṣé yóò dé fúlà so àwọn nǹkan wọn bá wọn yẹn. ọba ń gbólóṣó. ọba ti ń gbólóṣó. ọba ti ń gbólóṣó. mo fẹ́ ta péjì. ọba ti ń sun pẹ́sì. mo fẹ́ ta péjì mo fẹ́ ta àti àwọn tó wà lórí ẹ̀. àti àwọn tó wà lórí ẹ̀.
tí mò ń sọ fún yìí ọba gbọgbọn fún ara tẹ bá lọ wo most ọba ṣèbí lọ́jọ́ síbà iná ní ọba ọ̀tún ó ti bá wọn bíbù yìí ó ti bá wọn bàdé tó jẹ́ pé tọ́lá ọba ọ̀tún àwọn Fúlàní ti ń talẹ̀ nílùú Ọ̀tún Èkìtì wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ tó tú àwọn ọba gan náà fi ń wọ ọ̀dọ́ wa ọba mi ṣe bá wọn bá òkè ṣòṣèlú báyìí ọba mi báyìí àwọn gan nínú àwọn àtàbà pé ní ti àwọn àlọ àpèjẹ ìbọn sọ pé ọba òkè ṣòṣèlú so àwọn ọba gan there are something else. a ní àwọn alálẹ̀ ti block àwọn ọba wa lórí fóònù lè pa àwọn alálẹ̀ mọ́. ṣẹ̀dé sí Facebook báyìí wọ́n king of kìnìkan àwọn kan ti gba orí TikTok ọba èyí tó bá yẹ kán ṣe láti wọn ní rí ṣe mọ́ ọba ti kún orí TikTok ọba ti ra ring light ẹ bá gbọ́ sókè lórí fóònù. ọmọdé yẹn mo ò ní tẹ́. àṣẹ. ọmọdé yẹn mo ò ní tí ẹ̀mí ọmọdé yẹn máa gùn. ó ti dápọ̀ àṣẹ. lágbára Ọlọ́run ikú òjijì ò ní pọ ọmọdé yẹn mọ́. àṣẹ. ọmọdé yẹn máa borí gbogbo àwọn ọ̀tá ẹ̀. ẹ bá àṣẹ àṣẹ. ọmọdé yẹn máa borí gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá àti wọ́n ṣàtẹ̀gùn. àṣẹ. lágbára Ọlọ́run ọba agbára ọ̀tá ò ní ká ọmọdé yẹn mọ́. àṣẹ. agbára ọ̀tá ò ní ká ọmọdé yẹn mọ́. àṣẹ ooo. ọmọdé yẹn máa kó wa délẹ̀ lérí torí Nàìjíríà ìlú òfò ní Nàìjíríà ọmọdé yẹn máa kó wa kó ònú Nàìjíríà. àṣẹ. lágbára Ọlọ́run ọba inú mi dùn ẹ wo lẹ́yìn bàbá Tinubu mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bàbá Tinubu bàbá dáadáa ni torí mi ìwà polongo Tinubu o torí Tinubu ti fàṣẹ sírú ẹkùn. bẹ́ẹ̀ni Tinubu ti fàṣẹ sírú ẹkùn wípé àwọn lè máa pa wá ó yá ọmọdé yẹn mọ ìwọ lọ́lọ́run rán ó yá jáde tàwọn olórí burúkú Fúlàní tí wọ́n ń pa wá tí wọ́n ń bá àwọn ìyá wa sùn jáde tì wọ́n. bọ̀ Ṣèyí Mákindé ni kí gbogbo wa dì mú ká dì láṣọ mú ká fún lọ́rùn. Ṣèyí Mákindé gbogbo àwọn máà tó ń kúnlẹ̀ fún yẹn máà tó ń gbébọn sí iwájú ìyàwó ẹ̀ yẹn àti gbogbo wọn ní kọ́ lọ bá Ṣèyí Mákindé pé Ṣèyí Mákindé àwọn Ọlọ́run ti rẹ ọmọdé yẹn mọ́ ti rẹ́ tù àwọn ìbejì àti ìyá wọn jáde báwo ni títí wá ṣe jẹ́. àwọn ọmọ káríkà God bless you mẹ́tẹ̀ lọ gangan nìyẹn. wá dìde sí wọn báwo ni tí wọ́n ṣe torí kọ́ ọmọdé yẹn wọ́n má dìde sí wọn. gbogbo àwọn olórí burúkú àfà Fúlàní èmi náà bàbá mo sọ fún yín last time pé bàbá mi àfà ni gbogbo àwọn olórí burúkú àwọn àfà olórí burúkú tí wọ́n gún àgèsì tí wọ́n gún àgèsì Sunday Igboho olórí burúkú wọn níbo náà wà lẹ́nu Ọlọ́run ìròyìn tó lè jáde yìí tó dùn máa wà nínú ìta wọn bèjì mo mọ̀ pé bànújẹ́ ló máa jẹ́ fún wọn. bẹ́ẹ̀ni tó ọmọ Fúlàní Ọlọ́run dẹ̀ máa pa gbogbo wọn rẹ́ ni gbogbo àwọn tó bá fẹ́ gbógun tì wá nílẹ̀ Yorùbá Ọlọ́run á pa gbogbo wọn rẹ́. àṣẹ. lágbára Ọlọ́run ọba torí pé mi mẹsì òfò nígbà tó yẹ pé Islam yẹn kọ́ làwọn tó bí wa ṣe. bẹ́ẹ̀ni àwọn tó bí wa àfáà bàbá mi ó dẹ̀ fẹ́ yá mi Christian wọn ò dẹ̀ ní kọ́ lọ kàyá mi. àwọn tó bí wa ò ṣe gbogbo jákujàku tí wọ́n ń ṣe lẹ́nu ilé tó wọ́n dàbí gbígbà tó yẹ pé àti ẹ̀rí Islam sojú rí. tó bá jẹ́ pé kínní ni kọ́níkálukú padà sí ká padà sí ẹsẹ̀ tó bá yẹ pé ẹ̀sìn òfò tó fẹ́ ká máa ṣe lélẹ́yìí kọ́níkálukú yà padà sílé ni o. ẹ ṣeun bàbá wa thank you so much we love you ẹ ṣeun torí mo pé bàbá wa wọ́n ti bínú kọjá yìí bàbá mi sọ́ra jọ ń bú wo tó jọ mẹ́ta. ìyàwó nọ́ọ̀sì jẹ́ ìfẹ́ sọ̀rọ̀ ni ó kà máa táìmù ẹ̀ máa fún ìṣẹ́jú méjì bẹ̀sì kan tó fún ìṣẹ́jú ẹ̀ka kọ́kọ́ gbé màmí tó wà lórí fóònù yẹn. inú Yorùbá yìí ta ló tún sọ̀rọ̀ ẹnìkan tún sọ̀rọ̀ Yorùbá òjíṣẹ́ àbẹ́. màmí ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ ń sọ̀rọ̀. mo ní ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ ṣé kí n dúró díẹ̀. ẹ bá sọ̀rọ̀ mi ṣó màmí. jẹ́ ìgbà tí ẹ kọ́kọ́ pè lẹ́ẹ̀kan yẹn mi ò mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ mo rò pé àwọn ọmọ yẹn náà gbà wá tẹ́ bá róye ijó tí mo ti jó àwọn tí mo ní ó kàn l'Amẹ́ríkà mo ti sáré pè wọ́n mo ti sáré fi fóònù pè wọ́n mo ní wọ́n ti gba ọmọ yẹn dé o màmí ti gbé fake news mo ní kẹ́ máa bá mi wo Yorùbá wọ́n ti gba ọmọ yẹn dé o lẹ́tà tí mo tún wá padà wá mo wá níyà ẹ̀tẹ̀ jẹ́ ní sùúrù kí n gbọ́ ọ̀gàn tó ṣẹlẹ̀ mo wá gbọ́ pé àwọn Penkelemesi náà gbà mo ní ìkan náà ní gbogbo ẹ̀ ajá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ṣe ti wá lírírí so ìgbà tí mo wòran lẹ́ẹ̀kan tí mo tún gbọ́
bàbá gbàgede tán ní Àtíkù sọ pé Sunday mọ̀ nípa ẹ̀ ṣé ẹ ṣáà gbọ́ ọ̀kan tí mò ń sọ. À ń gbọ́ yín mà. wọ́n ní Sunday Igboho wọ́n ní ó mọ̀ nípa ẹ̀ pé Àtíkù àwa ẹni tó bá lọ́gbọ́n mọ̀ pé Àtíkù yẹn orí ẹ̀ o tó fẹ́ lọ gbà wọ́n bá ní kíní ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn wọ̀nyẹn náà lágbára Ọlọ́run bí màmá yẹn ṣe èmi náà nìkan náà ni mo wà nílé ṣùgbọ́n mi ò lọ́kọ ṣùgbọ́n mo láwọn ọmọ tí mo jókòó tì wọ́n tán bá ti sí nílé ni mo ráyè dá yín lóhùn ni mo ráyè pè tán bá ti wà nílé mi ò ní pè torí wọ́n máa ṣọ́ mi ni kémi náà má bàa sunkún so a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tán ni wọ́n gbà tó bá tẹ̀ sọ pé àwọn ọmọ jẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn ọmọ olówó nìyẹn o jẹ́ ọjọ́ wo ló ṣẹlẹ̀ ọjọ́ wo náà wá gbà wọ́n gẹ́gẹ́ bí màmá yẹn ṣe sọ àwa mẹ̀kúnnù náà máa yà wọ́n náà ló máa jáde táfúlágolo ráì tó máa gbà tá máa bá wọn ṣe kí náà ti pé tá sára wọn sóòrùn tó máa bá wọn dìbò wọ́n á dìbò tó àwọn náà tún máa fi palẹ̀ ẹ̀ mọ́ sọ Ọlọ́run á gbà wá ní báwọn nípìnsí Jésù á jẹ́ kí àwọn ọmọ yẹn á fún wa ní rírí lágbára Ọlọ́run wọn ò ní kú síbẹ̀ náà lágbára Ọlọ́run torí àwa táníkà náà ló ń jìyà gbogbo ẹ̀ so adúpẹ́ lọ́dọ̀ náà tó gba àwọn ìbejì torí ìgbà tèmi náà ráwọn ìbejì yẹn ìbejì náà lórúkọ mi gbogbo ẹ̀ náà ló ń dàrú gbọ́ra wọn lójú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí àwa ìbejì ẹ máa tàwa pàtì o. wọ́n ní máa pàwọ́ táàtì màmí náà bá wọn pàwọ́ táàtì màmí kílẹ̀ ní kọ́ bá mi ṣe. kí gbogbo ẹgbẹ́ bá wa ṣe ẹ jọ so gbogbo nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn máa jìyà ọ̀nà fún ẹ ṣe o. Ọlọ́run bá mi ṣe ẹ ṣe màmí. Màmí ni ẹ bá wọn pàwọ́ pàtì o ṣé àwọn ìyá ayé là ń gbé yìí. ó yẹ ẹ bá bọ àwọn màmí o ìyá pọ̀ fún mi. ìgbà tí màmí wà láyé tẹ́lẹ̀ kí màmí wọn ò ní gbé kọ́ọ̀lù màmí kí ló tẹ̀ gbé kọ́ọ̀lù wọ́n á fi fóònù sínú pọ́ọ̀sì wọ́n á fi sínú ke ọ̀dà wọ́n á fi fóònù sínú láìlọ́ọ̀nù wọ́n á yí wọ́n á fi sínú wọ́lẹ̀tì wọn wọ́n á fi sínú ke ọ̀dà wọ́n á lọ gbé sínú ṣọ́ọ̀bù àwọn àjọkọ̀ fóònù tó máa wà silent. àwọn ìyá yẹn là ń gbé God bless you ẹ pẹ́ fún mi ìyá yìí bàbá mi Ṣọlá Jọ̀ǹbù ẹ ṣe ń gbà kó ṣẹṣẹ múra òkè ìgbà pé yóò ní gbẹ owó yẹn máa lọ sókè ó yá ẹhùn nọ́ọ̀sì bá wa lo 2 minutes ẹ jẹ́ kí nọ́ọ̀sì bá wa lo 2 minutes ẹ jọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọmọ olówó àtọmọ tálíkà. à ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ nípa ẹhùn. tí bá sọ fún mi pé ọba kan ká má forúkọ bò láṣìírí tó ń dé èsì ó wà ní sọpọ́tì tó ṣe yẹn kábíyèsí ìlú kan wà ní sọpọ́tì. wow ọ̀nàrẹ́bù tó kidnap ààrẹ ọ̀nàrẹ́bù obìnrin. tó kidnap ààrẹ bẹ́ẹ̀ ni tó kidnap ààrẹ kábíyèsí kan tó wà ní sọpọ́tì ó ti lé díẹ̀ náà bọ̀ fún tí káàkiri bọ̀ tàwa tá má jẹ́ wíṣù àti gbọ́ díẹ̀ báyìí so ọ̀yẹ́ gbogbo ẹni yẹn báyìí ó lọ kidnap ààrẹ ó ti mọ̀ pé ẹ mọ̀ pé láì òṣèlú ló wà ó wà lórí kinní lọ́wọ́lọ́wọ́ kì í ṣe pé bóyá ẹ ṣàmà ni ó sì wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ ó mọ̀ pé owó yẹn wà lọ́dọ̀ àwọn tó lówó pé òun máa fi cash out ó máa fi gbowó jáde ló jẹ́ kó kidnap rẹ̀ ẹ̀yin náà ẹ̀wọ̀n kábíyèsí tó wá ẹ̀sìpọ́tì èjì báyìí tẹ́ ọba yẹn báyìí ṣó lè fò tọ́mọ́ tó bá lókun nǹkan tó pọ̀ ń lò ṣé tó bá fún ní small change ṣé kò ní sọ pé kógun tètè wọ̀lú kóun máa wà safe so àwọn kábíyèsí wa ló ń fa àwọn kìnìún yẹn fún wa àwọn kábíyèsí ta níbà wọn ti ń lo ring light kábíyèsí ga di tẹ́nísì wọ kínní kábíyèsí ti ra coin kábíyèsí ti ṣe give away ọ̀la láwọn ìgbà tó dẹ̀ jẹ́ pé ayé àtijọ́ kò sí wẹ̀ ìwọ̀n ìṣẹ̀ṣe òògùn kábíyèsí tó kó lè wojú kó bá sọ̀rọ̀ wà wà ní bíi mẹ́rin bíi mélòó kan ni wà máa bá kábíyèsí bẹ́ẹ̀ ayé èèyàn ti free mọ́ kábíyèsí gan ti ń bá ṣe kó ti ń bá gbogbo ẹ̀ so ọ̀dọ̀ wọn ni wàhálà àti túbọ̀ ń wọlé sí wa lára àwọn ọba yẹn most of them 90% wọn ní orientation kankan mọ́ so ìkan tí mo rí nìyẹn. ẹ ṣe mọ̀ tẹ́ bá ti ń kí olóyè sọ́dọ̀ ẹ̀mọ Ìgbòho ṣá ẹ bá wa kí Nigeria police and Nigeria military they are working together tẹ́ bá ti ń kí ìlú ẹ bá wa kí Nigeria police ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa mute lórí TikTok ẹ bá kan jọ ẹ bá kan fún wa nínú ẹ ṣeun jàre. gbogbo ala kú oríire o. a kú oríire o. ṣe rí àwọn ọmọ Chibok ó dé stéèjì kan àwọn òbí wọn ní àtòkú o àtàlàyé ẹ lọ bá wọn ẹkún wọn wá táwọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ń fi anything bẹ̀tẹ̀ àwọn ọmọ yìí tí wọn ò ní jẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ní agbára iṣẹ́ ìgbìmọ̀ tí wọn ò ní jẹ́ bẹ́ẹ̀ ojú ti Mákindé o àṣejù ti wọ ayé o Ọlọ́run má jẹ́ èpè àwọn èèyàn ló máa pa o àwọn ọmọ tó ń lo ọ̀rọ̀ politics tó fi ń ṣe kíní kan bá ṣe kíní kan tó tún ṣe internationally
kíní kan ìjọba méjì ló wà ìjọba state àti ti federal kò sí kan tó kan local bákan ẹ wo àkú oríire náà á tún kan àwọn ọmọ tó kù síbẹ̀ ìyanu á ṣẹlẹ̀ and gbogbo ẹnu ẹ̀gàn lórí Ìgbòho ẹnu wọn wọlẹ̀ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ló. ẹ ṣeun gan ẹ̀dẹ̀ bá ti wọlé sórí TikTok bá wa mute ẹjọ́ àfẹ́ máa drop èèyàn ẹ̀dẹ̀ bá wa power tap lórí show yìí èèyàn bí 200 and something máa wo TikTok ní power tap kódà àti wọ 20,000 ó ga gan o ó gan tó bá ti drop máa lè gbé yín wọlé padà ẹ bá wa gbóhùn sókè. ẹ bá wa gbóhùn sókè Mr. Akin I did not drop you TikTok ló drop yín ẹni sùnmà if you're on TikTok ẹ bá power tap dé tó yẹ kẹ́ power tap dé. If you're on TikTok, tí ẹ bá power tap dé tó yẹ kẹ́ power tap dé TikTok máa drop yín fúnra rẹ̀ and I will not bring you up. So policy tèmi nìyẹn ẹ tó bá wà nísàlẹ̀ gan tí ó bá power tap tí wọ́n máa drop ẹ̀ mi dẹ̀ tí wọ́n fẹ́ ṣe sí mo lè máa pa ẹ power tap ẹ bá wa kálọ̀ lò ní mí ó ní wọ́n wá tí mo lè sọ̀rọ̀ mọ́ ẹ bá wa gbóhùn sókè mà. Hello ẹ kálẹ́ mà. Yes ma. A kó ètò mà. Yes ma. Hello mà. A dúpẹ́ o lórí àwọn tó wọ́n lọ gbà wá jáde a dúpẹ́ gan-an a dúpẹ́ lọ́wọ́ bàbá wa o lágbára Ọlọ́run wọn máa lọ wọn máa bọ̀ ọ́. àṣẹ bàbá a dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní o. kí lẹ wí mà. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì náà wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní pẹ̀lú àdìsá Nàìjíríà mílítírì. Ọlọ́run ṣe wá dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà pólísì náà àwọn náà ṣe àmọ́ lórí Mákindé tó ní kí bàbá wa Sunday Igboho má lọ gba àwọn ọmọ yẹn wọ́n mọ̀ ó ti yé yín àwọn náà fẹ́ lo àwọn ọmọ yẹn wọ́n fẹ́ fi wọ́n ṣe ètùtù ni kí wọ́n lè jẹ pírẹsidẹǹtì wọ́n fẹ́ kó bá bàbá Tinubu ni yorùbá mi ti yé yín. à ń gbọ́ yín. wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni. ẹni tó bá lè mute kó drop ara ẹ o ẹni tó bá lè mute mi ṣe láìkí TikTok ẹni tó bá lè mute kó drop ara ẹ o à ń gbọ́ yín mà. ṣe rí ṣèyí àwa máa àwọn àáfàá mẹ́rin tí wọ́n ń ṣáájú fún wọn Ọlọ́run dẹ̀ máa táṣìírí wọn lágbára Ọlọ́run máa táṣìírí wọn pẹ̀lú ògbó Ọlọ́run wọ́n fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ wọ́n fẹ́ fi wọ́n ṣètùtù ni lágbára Ọlọ́run máa gba àwọn ọmọ yẹn jáde. mo fẹ́ káwọn bá wa sọ̀rọ̀ nípa ìyàtọ̀ ọmọ tálíkà àtọmọ olówó wọ́n gbọ́ àwọn Penkelemesi wọ́n rí wọn gbà jáde ṣùgbọ́n àwọn ọmọ tó wà nínú igbó bọ́ǹbù wà lọ́nà tí wọn ẹ bá wa gbóhùn sókè bàbá mi láàrin ìṣẹ́jú méjì sàn. ẹ pètò. Tẹ́sà. a dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà pólísì a dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé àwa gan lọ̀tá ara wa Sahara reporter ó rìpọ́tẹ̀ fúlẹ̀ kò tẹ̀ síbi tó dárúkọ Sunday Igboho ó yà mí lẹ́nu ẹ jẹ́ kí àwọn èèyàn. bẹ́ẹ̀ sọ pé ó yà mí lẹ́nu ló yẹ kí n blọọkù yín. bẹ́ẹ̀ sọ pé ó yà yín lẹ́nu pé Sahara reporter rìpọ́ọ̀tù kò rìpọ́ọ̀tù Sunday Igboho ó yẹ kí n blọọkù yín ni. ó dáa mà. tí Sunday Igboho tó bá mi ìmọ̀ Sunday Igboho lè ṣe sínú Sahara reporter lè dùn sí so ẹ mẹ́nu kó lórí yìí so kí ni ẹ fẹ́ Sahara reporter tó gbé Sunday Igboho lárugẹ dey play. ok bó ṣe ká mi láàrin mo ṣe sọ síta ẹ má yẹ kó ká mi láàrin Ọlọ́run mú adélẹ̀ lérí gbogbo àwọn ọ̀tá Sunday Igboho wọ́n máa dẹ nílẹ̀ lórúkọ Jésù ẹ ṣé màámi ẹ pé ètò I love you. I love you sir ẹ ṣé gan God bless you. ẹ̀yin èèyàn wa ẹ má yẹ kí ọ̀rọ̀ Sahara reporter lórí ọ̀rọ̀ Sunday Igboho kó máa flink yín ẹ má yẹ fún àwọn yẹn tó bá ti mọ̀yàn lọ́ta kò sí tó fẹ́ ṣe ọ̀tá ẹ̀ ò lè ìpínlẹ̀ ìṣe láéláé ẹ bá wa gbọ́n sókè. àwa ẹ kú oríire o ẹ kú gbogbo ẹ. ẹ ṣeun bàbá mi. ṣé ẹ rí mi ò ní ọ̀rọ̀ so much láti sọ ju pé mo ti sọ fún yín ṣé ẹ rí ọmọdé wọn pè ní Sunday yìí olùgbàlà wa nìyẹn o. anybody lè máa sọ̀sọ̀kúsọ tó wù ó gbẹ́nu ẹ̀ àwọn tí kò ní dáa fún ló sọ burúkú sí ọmọ yẹn. gbogbo wàhálà tá a fèsì lẹ́nìí ní Nàìjíríà Àtíkù àti Ọbásanjọ́ òun ló kọ̀ sí ẹ̀ ó sáré o. bẹ́ẹ̀ni ọ̀rá mi. gbogbo ọmọ tá a fèsì lẹ́nìí àwọn méjì yẹn ló kọ̀ sí ẹ̀ dọ́ládọ́lá. ẹ lè máa sọ nǹkan tó wù ní ọ̀gá máa pa máa èpè kò fèsì lójoojúmọ́. bàbá yẹn kò dẹ̀ ní kú rẹ̀ láyé ẹ̀
tó bá fi gba ọmọ gbogbo ojú wọn máa fọ́. Kí ká sọ lọ sọ gbogbo wàhálà ká bẹ́ sí Nàìjíríà yẹn ó bàbá yẹn ló pa. Nígbà tí a ní kí ṣùṣọ́ Páùlù ṣe lè àpúrúfù ìkàríyà fáwọn kan. Ẹ jẹ́ ká jókòó ká ronú náà. Ìlú wọn náà ti nígbà tó ti dá Amẹ́ríkà tẹ́mi ti dá Amẹ́ríkà kí wọ́n torí anybody kí wọ́n change constitution wọn. Wọ́n torí religion ṣe bí Christian ni wọ́n ṣe gbé wọ́n ṣe sọ pé Easter Sunday Easter Monday pé holiday wà. Ẹgbẹ́ máa ń ṣiṣẹ́ rí gbogbo àti kọ́mọ̀ pé tẹ́nìkan bá ti lówó gbogbo ọmọ máa jó tẹ̀lé ó ṣe rere kò ṣe rere gbogbo ti kówó jẹ ó ti rówó ó ti tán Ọlọ́run wọn. Olúwa wà pẹ̀lú gbogbo ní ẹkú oríire. Ọlọ́run á dá òògùn náà sí Ọlọ́run á dá Sunday sí. Ẹ̀yin èèyàn mi bá mi download tap send ẹ jọ̀ọ́ fọlọ́run bá bẹ̀yìn áàpù yìí kí ló dé tẹ̀ bá mi download ẹ jọ̀ọ́ bá mi download tap send ẹ bá mi lo promo code mi Abiola 223 lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni ẹ jọ̀ọ́ tó wáyọ̀ fún yóò ní gbẹ̀yìn lọ́mọ ní tẹ́tí bá mi lò kúdùsì fún yín ẹ wá bá mi share fún àwọn tí wọn ò tí ì lè bá mi share fún àwọn contact yín ó ní tap send bí ẹni pé ẹ̀kọ́ tap omi ni tap send Abiola 223 Abiola ó kọ mi la Abiola ló promo code mi ẹ tẹ wo pé iṣẹ́ tí mo ti ẹ ń ṣe yìí ìròyìn kan máa dé máa sáré gbé wá fún yín ẹ mú òde tọrọ owó lọ́wọ́ yín mo sọ pé ẹjọ́ o ẹ afẹ́ ṣe kínní kan o ẹ fún wa lówó o ẹ dáwó o afẹ́ lọ yàgbẹ́ o afẹ́ lọ tọ́ mi sọ bẹ́ẹ̀ fún yín bí tí wọ́n máa polówó ọjà fún yín tẹ̀ ní patronize mi ẹ patronize mi ẹ dákun ẹ patronize mi ẹ jẹ́ patronize mi. Ẹ lu Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà. Ẹ jọ ta ni next person lórí TikTok. Èmi ni ẹ kú iṣẹ́ ìyàwó. Ẹ bá a gbóhùn sókè sà. Ẹ kú iṣẹ́ tó ń ṣiṣẹ́ ní sà. Wọ́n ní bàbá àtàkìtì kí wọ́n forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́ àlè yá wọn ni ó ti ju bàbá wọn lọ èdè táwọn ń pè ní Kakanfò ńkọ́ táwọn ò sí jáde àwọn alágbádá àsọnù wọn láwọn àwọn tó ń pè ní Kakanfò àwọn alágbádá àsọnù kí làwọn rí ṣe àfi ká máa pẹ̀lú wúgẹ́ẹ̀tì ṣẹ́tìjí ẹjí. Ẹ̀gbọ́n kan tí mo sọ ni. Mo ti sùn lẹ́yìn tẹ́lẹ̀. Bàbá wa tó ń sọ̀rọ̀ kò ṣeé gbọ́ àbí kí ló ń kọ yín kò ṣeé dá dúró à ń gbọ́ yín sà. Ẹ má máa ní ti bá sùn o mo ti sùn ní o ẹ má sọ̀rọ̀ yín àwọn tí wọ́n sùn wọ́n ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ àwọn tẹ̀ ń sùn èmi ti sùn. Kí ni wọ́n rí ṣe kó máa tara wọn bẹ̀ wọ́n jẹ́ fi ọmọ aláàjì kúnlẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ kọ́lọ̀ ṣe ètò tó yẹ kó ṣe kí kó gba àwọn tó fẹ́ gbà jáde ẹ̀jẹ̀ mi ní gbowó ó lè mọ iye yín ṣùgbọ́n tó bá sọ pé ẹ̀jẹ̀ tó bá lọ ṣe DNA báyìí á rí ń bẹ̀ Ọlọ́run ti fún wa lágbára ká máa lò. Ẹ ṣeun Ifá gbẹ̀mí bá wa gbóhùn sókè mo ti jí. Olórí burúkú. Ifá gbẹ̀mí ṣe wà ń bẹ̀ ọlọ́mọ ẹ̀kẹ́ mú ṣò kéde mú ṣò yìí ṣòṣò bá wù yìí kéde fọmọ́lẹ̀ gbà ó Ifá gbẹ̀mí tọ̀ ẹ bá wa gbóhùn sókè o. Ẹ ṣeun. God bless you. Kọ́rí àwọn èèyàn sọ̀rọ̀ lé. Inú wa dùn o ọ̀tá èmi ń pe Mákindé sí àkíyèsí ni pé kó rántí nǹkan kan tó pè ká lójú ògùn lọ. Tí ẹ bá ti lè ní ó máa wà ní orí èmi náà tó pé ìlànà tó ní tí Ìgbòho ni kò ṣe fẹ́ kí kò dá sí. Bẹ́ẹ̀. Ìlànà ènìyàn tó ń gbọ́ fún ara Jésù kan lọ́dá yìí mi ni. Wọ́n kò tọ́ ní owó pamọ́ ní nílùú ẹ̀ nígbà tó lọ bá ti fi rẹ̀. Ní ìgbọ́n ló wá sí kò síbẹ̀ lánàá mọ̀. Tí ẹ bá ti ní ìyọ̀, èmi ń sọ tó bá ní ọ̀rẹ́ tó jẹ́ pé kì í rìn
bí ojú adó fùrọ̀. Ẹ bá wa meet tó bá ti wọlé nà, ẹ bá wa meet tó bá ti wọlé. I don't like this. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú Nigeria police. Ẹ ṣe gbọ́ bàbá wa ifá gbé mi. Mr. Dami Yard, ẹni tó ń tẹ̀mí lè ṣe download tap send ṣe lo promo code Abiola 223 because tẹ́ bá download ẹ̀ nìkan tẹ́ bá lo Abiola 223 ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ lò ó. Ní àkọ́kọ́ tẹ́ bá fẹ́ send owó sí Nàìjíríà à ń ṣe pounds à ń ṣe dollar à ń ṣe gbogbo là ń ṣe aṣẹ́wó ni wá kò dẹ̀ sọ́ọ́lù dé ẹ jọ ẹ ṣàánú mi bá a gbóhùn sókè sàn. Yorùbá wuyì. Mo sí ilé ìgbóhùn sókè. Ẹ wà ń lé àwọn ọmọ ní ẹ wà ń lé. Màámi ní kí n sọ páwọn ò sí ilé. Yorùbá wuyì nǹkan tó ń dùn mí àwọn tálákà àbí àwọn tálákà ò mọ ìyìn ara wọn. Tálákà ó ní èjò olówó lọ torí kí ni ṣe rí àwọn olówó iye wọn mélòó wọn wà nínú Nàìjíríà báyìí tálákà pọ̀ ju olówó lọ. So tí àwọn tálákà bá mọ ráìtì ara wọn wàláì àwọn olówó ọmọ ọ̀bọ wọn ni àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn tálákà ò mọ ìyìn ara wọn yẹn ẹ mọ̀ tẹ́ kí ni kọ́ mọ ìyẹn yẹn gá lérí wọn. Torí kí ni mo fi sọ bẹ́ẹ̀ before tí Sunday Igboho kó tó dìde tí wọ́n sọ pé kí àwọn èèyàn mọ̀ vote kọ́ mọ̀ vote ṣé ìtumọ̀ káwọn èèyàn mọ̀ vote yẹn ní during that time yẹn kò yí ọ̀pọ̀lọpọ̀ ni the moment tó bá ti complete that means o sign agreement between ẹnìyẹn yìí pé fọ́dún mẹ́rin kó rúùlù rẹ ni so táyì pé during that time ní ṣáìdì ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n bá vote fún Buhari ni ọ̀rọ̀ yóò bá ti rí báyìí because contract tí wọ́n ṣe fún Buhari fún 4 years yẹn ilé ọ̀nà da gbogbo wàhálà yìí rẹ kò yẹ kí àwọn Yorùbá vote ní during that year àmọ́ ń gbọ́ jẹ́ pé àwọn olówó yẹn wọ́n fi ń tẹ àwọn tálákà wọ́n rò bí àwọn ti ṣe gbogbo tẹ́ni ní ẹ̀ lọ́ fa wàhálà yìí so àwọn tálákà lọ ẹkùn ó dìde torí olówó kó tó lè ṣe ìkẹ́ tí ó bá ti tálákà kò lè dá kẹ̀kẹ́ ṣe so ẹ kí àwọn tálákà kó wọ́n mọ ìyìn ara wọn so wọn bá tèmi fẹ́ sọ nìyí káwọn aráàlú ó dìde wọ́n gbára wọn kalẹ̀. Ẹ ṣeun gan adúpẹ́ gan bàbá wa kò ṣeé dá dúró ẹni ẹ máa bá mi download tap send ó yẹ bá mi download ẹ nísìn kẹ wá lo promo code mi Abiola 223 kẹ send $1 sí ẹnìkan nǹkan tó bá wá rí gbà mo fẹ́ mọ̀ lórí péjì kó tó kó mo parí show yìí ẹ kàn send $1 àbí £1 àbí €1
ẹ kàn send ẹ kẹ́ wá gbogbo náà ṣe máa forúkọ mi gbà kẹ́ wá bá mi sọ̀rọ̀ lórí TikTok ní báyìí ẹ̀yin bàbá kò ṣe dá dúró ẹ̀yin lẹ máa bá mi polówó tap send lẹ́nu ẹ̀yin bá mi polówó tap send lẹ́nu o bàbá kò ṣe dá dúró mò ń dúró dè yín o ẹ bá mi ẹ kàn send $1 to anybody Nàìjíríà kí kẹwòye tẹ máa gbà padà kẹ wá bá mi polówó ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ bá mi polówó fáwọn tí wọn ò tí ì lò ẹ tẹ máa wo 3 hours tí máa ń jókòó lórí ìjókòó tó máa kíní kan any information mo ti gbédé fún yín ẹ rí fídíò tí mo fi hàn yín lẹ́ẹ̀kan táwọn àáfàá gbólúgbòhùn tán fi fún olúgbòhùn bá mi sọ̀rọ̀ ẹ̀yin náà wò ká máa ṣe gbogbo yẹn ká wá tún gbọ́jà wá fún yín kẹ má wàá polówó ẹ̀ okay ẹ máa bá mi download ẹ ṣe ẹ lọ sórí Apple Store àbí Apple Play Store àbí kílẹ̀ whatever tẹ máa ń download nǹkan ẹ download tap send ó ní tap send ó lẹ̀ ń wò yìí tap send ẹ rí ẹ dẹ̀ máa lo Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party adúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti pé yín tẹ́lẹ̀ ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì mo fẹ́ tọ̀ ẹ ló mà yes ma ẹ pé tó ṣó ṣiṣẹ́ fún Libya money ẹ download ṣó ṣiṣẹ́ fún finance anyway tẹ bá wà ẹ download ẹ ọ̀fẹ́ ni ẹ bá ti download ẹ tó bá pé bí tẹ ẹ wà wọ́n gbà ẹ máa mọ̀ gbogbo Europe country America nǹkan yẹn ló ń ṣiṣẹ́ fún pé Libya pọ̀ àwọn Arabo country Asia country àwọn ibìkan máa ṣiṣẹ́ àbùkù ní ṣiṣẹ́ tó bá ti download ẹ̀ kẹ́kẹ́ ní padà tó bá kó máa ṣe lọ́dọ̀ yín tó kó ṣe lọ́dọ̀ yín ẹ máa ti rìn ẹ ṣe mọ̀. ṣe rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìbejì Adélabú tí wọ́n lọ bá wa gbà wá adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ Àkànbí ọmọ Olódòdẹ thank God torí tẹ́wá ní Tinubu ò dáa ẹ ká máa rántí pé Tinubu ló fi Sunday Igboho sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ Nigeria Police Force Nigeria military we thank you àwa adúpẹ́ lọ́wọ́ Sunday Adéyẹmọ ọpẹ́ yẹn ò tán o ó tún wá kan èmi àti yín adúpẹ́ pé èmi àti yín àdákẹ́ owó apáta lórí ètò yìí àti lórí ètò bòmíì láti ń pariwo Sunday Igboho gbà wá o wọ́n pa wá o wọ́n ṣe kinní kan o adúpẹ́ pé wọ́n fi àyè lẹ̀ wípé Àdìsá lè jáde ó yẹ pé àwọn ọmọ yẹn wọ́n ti kó wọn wọgbó ẹ̀pọ̀ mọ́tálíkà làwọn tó lè dẹ̀ sọ pé ìgbà tó ń kó àwọn ọmọ yẹn àwọn ní ẹ jẹ́ ká tírèsì wọn ọmọ ọdún méjì ọmọ ọdún kan ìrìn mélòó náà lè rìn kódà kọ́ni káwọn tó dàgbà nínú wọn kí wọ́n gbé wọn dání ìrìn mélòó ni wọ́n lè rìn ẹ jẹ́ á tíráàkì wọn a máa mú wọn náà ní bọ́ǹbù wà lójú ọ̀nà Àdìsá ní tí bọ́ǹbù bá wà lójú ọ̀nà a máa da ajá síwájú ṣùgbọ́n náà de bọ́ǹbù kalẹ̀ fún ẹ jẹ́ ká wáyé máa ṣe ẹ ṣáà fún wa lọ́pọ̀túnìtì yẹn ẹ jẹ́ ká lọ bá wọn. ẹ jẹ́ ká wọnú gbó ká lọ gba àwọn ọmọ yẹn wá. wọ́n tún ní tẹ́ bá wọgbó tẹ̀lé wọn o tẹ́ bá ti wọgbó lọ bá wọn wọ́n lè pa àwọn ọmọ yẹn wọ́n lè ṣe wọ́n léṣe. ṣùgbọ́n wà tí wọ́n gbé ọmọ olówó ìkòkò ń pọ ọmọ tálíkà a ló ń fọ̀lú mọ́ tó bá gbọ́mọ olówó wọ́n ní ariwo máa ta tọmọ tálíkà bá ń ṣòlò òjò alálákọrí gbèsè ẹ̀dẹ́ tó bá yẹ pé ọmọ olówó ni wọ́n ní kó rọ́jú kó bu ata sẹ́nu. This is the difference between ọmọ olówó nílùú Nàìjíríà àti ọmọ tálíkà. Tó bá yẹ pé skul ọmọ olówó ni wọ́n wọ̀ tí wọ́n ti lọ kó àwọn ọmọ níjọ̀wọ́ copter tí mo máa fly wọ́n á ti mọ wọ́n máa ṣe iṣẹ́ yẹn. Ṣùgbọ́n àwọn ọmọ tálíkà
ẹ̀ ń ṣe wá nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni pé àṣàyé wa àṣàyé wa kódà àṣìlú yà àwọn olórí burúkú nìkan la yàn sí ní aṣíwájú bóyá wá ṣe yìí nísìn Nigeria police Nigeria army bàbá Bọ́lá Ahmed Tinubu Àdìsá òòṣà afàsìkò yìí lórí ètò yín ètò wa ètò Yorùbáwùyí a fi ń ké pè yín a fi ń bẹ̀ yín wípé nínú Nigeria army náà máa ń lọ bá wọn at least Nigeria military àwọn ìlú kọ̀ọ̀kan tó máa ní problem láfíríkà nígbà kan Nigeria soldiers lè máa ń kó lọ síbẹ̀ tí bí àwọn kan àti wọn pè ní anti-bomb ok wọn náà ti fi bọ́ọ̀mù kí gáàndì ara wọn o ìjọ wo ni wọ́n ti gbé àwọn ọmọ yẹn ọ̀sẹ̀ kẹta ti kọjá nísìn ṣé ọmọ olówó kan lè wà láàrin wọn kẹ́ ẹ gbà kó lo ọ̀sẹ̀ mẹ́ta nínú igbó ní àgbákò òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ orí ibú òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí òjò ń pọn lálẹ́jọ́ wo mo wà nínú ilé òjò ń rọ̀ mo sọ pé Amẹ́ríkà ni mo wà mo náà òjò yìí á máa pa àwọn ọmọ yìí báyìí o ọkọ mi tó sọ pé ọ̀gbẹ́ni Amẹ́ríkà lòjò ti ń rọ̀ kì í ṣe Nàìjíríà ilẹ̀ mọ́ báyìí mo tún pa àwọn Nàìjíríà ní òjò rọ̀ Nàìjíríà bíi náà ẹni tó mo pè kò mọ̀ nǹkan tí mo pè ń fún òjò máa rọ̀ ó máa pa àwọn ọmọ yìí ó máa rọ̀ ó máa pa wọ́n. Ṣèyí Mákindé we don't need your kíkí ẹ fẹ́ lọ kí wọn ẹ fẹ́ lọ ṣe kínní kan gbèjàbí àmìlà nídìí kíkí yín kí lórúkọ ẹ NSA ní òrìbájú we don't need your greetings we want to see your actions but they say ṣe Rẹ̀mí Tinubu is not saying anything kò lọ fíṣítì wọn bẹ̀ èmi ò ríro we don't need you Abiola 223 not Biola Abi FA síwájú ẹ̀ Abiola 223 ẹ ṣeun kò ṣe dá dúró Abi FA síwájú ẹ̀ tún kọ́ kí n wò bóyá get it right see nídìí ẹjọ́ yẹn nídìí kan máa wá kí àwọn èèyàn ní kí ọ̀fọ̀ even when president lọ sí kinní tó ní kò ní ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ the second day we need you guys to fix this lásìkò tí Tinubu wà lórí oyè yìí ẹ̀yin governor ti ilẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa fún wa ẹ pawọ́pọ̀ pẹ̀lú Tinubu kí ló tẹ́ ẹ̀rọ wípé ó ṣe wáyé pàṣípò tí ọmọ Yorùbá débẹ̀ ni wọ́n àtàkì ilẹ̀ Yorùbá àtàkì tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́ ìsìn kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá pé kó di pé wọ́n ń du ọmọ Yorùbá lọ́rùn lórí live camera kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. You guys should join hands. Thank you, God bless you bàbá mi kò ṣe dá dúró you are right Abiola 223 fún tap send as promo code lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà ẹ̀yin náà wò you guys should just come together Ṣèyí Mákindé tábàárí nǹkan kan tó wà láàrin ẹ̀yin àtàwọn ọba tó wà láàrin ẹ̀yin àtàwọn ìjòyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá including Tinubu ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ papọ̀ kẹ́ bára yín sọ̀rọ̀ papọ̀ dóò ìtàkùn tó ní kékeré má gòkè àlọ́ ó dájú pé tòun tẹrin ló máa ń lọ àbí kẹ́rin tẹ̀ kó fọ́ ìkọ́nu méjì ló máa ṣẹlẹ̀ ẹ má gbàbọ̀dẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ẹ má sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ ẹ̀jẹ̀ ẹgbọ́n nǹkan tí Wike sọ Wike yẹn Wike ò gbádùn ẹgbọ́n nǹkan tí Wike sọ lẹ́nu pé wọ́n kọ̀yàn ní kinní kan tí wọ́n pààyàn ní tíṣà bì kan wọ́n pààyàn student bì kan wọ́n pààyàn student ilẹ̀ Yorùbá wọ́n politicize ẹ̀ ní wọ́n wá ń ṣe protest we will protest ìhà yín náà ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí we will not allow the blood of Yoruba's son and daughter to be split on the floor or in the forest by àwọn non-entity kọ́tọ́kọ́ lọ́kọ́ wọn wá nìkan àwọn ọmọ tí nǹkan kan ò bí we will not allow that ilẹ̀ Yorùbá ni bíbí ọwọ́ Mr. Oyedokun ó máa dún gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá títí láéláé ni Mr. Michael Oyedokun tíṣà tí wọ́n bẹ́ orí wọn yẹn ogun ti dé this is Lagos State aṣọ sójà ló kó sínú nylon báàgì ó dẹ̀ ń tọrọ bárà
sójà tó ní aṣọ yẹn dà Àtíkù wèrè Àtíkù DSS must invite you and ask for our 16 billion naira from you $15 billion. Ó ní ṣe bẹ́ẹ̀ ti rí abẹ́ ti rí aṣọ sójà. God bless you. These people are spies. This is Lagos State. Ní Lagos State ni sójà dáná bá musa bá bí ànlá àṣírí ààbò bá bí ànlá ló ti kó aṣọ sójà sínú bá sójà tó ní aṣọ yẹn dà. Ibo ló ń kó aṣọ yẹn lọ? Àtíkù ká máa tó pé báwùdí sí Àtíkù ní Sunday Igboho kalẹ̀. Nàìjíríà ilẹ̀ Yorùbá is under siege Ògúndé o. This is Lagos State. This is Lagos State o. Níbàlá ń kájọ sójà káàkiri ẹgbà wá Ògúndé ọ̀ràn wọ̀lú. Àtíkù wèrè Ògúndé o. Ògúndé sójò ní. Ó nẹ̀ ń wo ó tún pọmọ sẹ́yìn. Ó pọ̀n kókó. Ó tún kó méjì dání. Nílẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá ogun ti ṣẹlẹ̀. Ogun dé o. Ogun dé o. Ogun ti dé. Now, if you see any wèrè oníbàárẹ̀ má fún wọn lówó. Ẹ lé wọn jìnnà sílé yín. These people are spy. Spy ni wọ́n. June 5, 2022 ni wọ́n pa àwọn èèyàn ní Ondo ní Catholic Church over 100 people ni wọ́n pa. Now wọ́n ti wá dájọ́ kú fún àwọn mẹ́rin nínú wọn ní kán lọ pa wọ́n kó lọ yẹgi fún wọn. Even though lọ́ọ̀yà wọn Mohammed lórúkọ ẹ̀ Mohammed Abdullahi ẹ̀dẹ̀mẹ́ tó jẹ́ Mohammed ọmọ Mohammed Abdullahi lórúkọ ẹ̀ ẹ̀wọ̀n Mohammed ọmọ Abdullahi náà ó ti ní òun jẹ́ kán pa wọ́n ó máa dìde fún wọn. June 5, 2021 Igangan massacre. June 5, 2022 Ọ̀wọ̀ killings. Ìjọ́ wo ni wọ́n kó àwọn tí wọ́n kó lọ ń jọ̀wọ́. Èèyàn mi ìjọ́ wo ni wọ́n kó àwọn tíṣà yẹn. Ẹ máa wo déètì yẹn síra wọn o. Ṣé ẹ rí déètì yẹn? Now lára wọn ti wá jẹ́wọ́ tó sọ ni. The terrorists who attacked the St. Francis Catholic Church in Owo confessed, Nigeria, confessed that they targeted the church because their leader told them the Catholic Church was committing blasphemy by insulting the Prophet Muhammad, and they were specifically ordered to kill the priest. This is why we should not allow Sharia law ní orí ilẹ̀ Yorùbá. This is why we should say no to Sharia law lórí ilẹ̀ Yorùbá. Tí wọ́n fi lọ pa over èèyàn 100 ní Ọ̀wọ̀, wọ́n ní nǹkan tí olórí àwọn wá sọ fún àwọn ni wípé priest tó wà nínú Catholic Church wípé ó bú Muhammad ẹ máa gbà wá àwọn wèrèrè ẹ má gbà fún wọn o tó bá ti rí olówó kí bá kó gbé eré kó máa sá lọ ni anybody wá ti gbọ́ lé eré kó bàjẹ́ fún Muhammad kó bàjẹ́ fún níbi tó wà kó má ra gbá fún níbi tó wà. You see bí wọ́n ṣe máa ń parọ́ nìyẹn wọ́n pa orí ibú rọ́ wọ́n ní ó sọ fún àwọn wípé ẹni tó wà nínú church yẹn priest yẹn pé ó ń bú Muhammad làwọn ṣe wọlé tí wọ́n dẹ̀ pa over 100 people nínú church nílẹ̀ Yorùbá. Wọ́n pa ìyá àti bàbá, wọ́n pa ọkọ àti ìyàwó, wọ́n pa ọmọ àti bàbá. When you see them, irọ́ báyé wọn wọ́n parọ́ kú o, wọ́n parọ́ kú o. Ọlọ́run yọ mí tí mi sí Nàìjíríà. Jẹ́ kí n play. Sọ pé ànábì ṣe kìíní kan ẹ̀bẹ̀ sí fọ́sí tàbí ìkẹta kan ẹ̀wọ́n máa sọ̀sọ́kùsọ bíbá ẹ̀ pọ̀ pẹ̀. Mọ nǹkan tó fa ẹjọ́ nísìn tó mú jà wá nísìn ni wípé ní Ọ̀wọ̀ massacre tó ti lọ pa over 100 people. So àwọn tó wà ń bẹ̀ tó lọ pààyàn yẹn wọ́n wá mú wọn nísìn. Ìkànnì wọn wá sọ wípé kó dáríjì àwọn páwọn òdèdè wá pa èèyàn ní Ọ̀wọ̀. Wọ́n ní tó sọ fún àwọn ni wípé chief priest as in pastor tó wà ní Ọ̀wọ̀
wípé ó bú Muhammed tó bá ṣe wá sórí ilẹ̀ tí wọ́n bá pa over 100 people kò ní dá fún Muhammed. Fẹ́ ṣàrí àlọ́ lórí ilẹ̀ wa bóyá wọn ò gbọ́. ṣẹ́rí nǹkan tí wọ́n máa ti pé ẹ̀rọ ìjẹ̀sìn yẹn wọ́n máa ń fẹ́ dọ́gbọ́n wọ́n máa fẹ́ play victims nǹkan tó máa ń ṣe nìyẹn ẹ̀rọ ìjẹ̀sìn ọ̀rọ̀ ìjẹ̀sìn kọ́ tó bá bú ṣọ̀ǹgọ̀ máa ń wọn Muhammed lépè. Kò sí tó jọ àfẹ́ṣàrí àlọ́ ẹ bá wa gbósókè lórí fóònù gbàgbé màámi ẹ ṣeun. ìgbà tí kékeré àbí kékeré tí wọ́n ní ìyẹn ti ọ̀rọ̀ tó lé sọ̀rọ̀ rẹ̀ kápá ọmọ bá wà tó wá sórí péjì ó fẹ́ máa sọ nǹkan fún yín nǹkan tẹ̀lé máa ṣe ló péjì fẹ́ máa sọ fún yín ó wá ń tún àsìkò láìpẹ́ jẹ́ nínú èdè ẹ̀ tí alákatakí. Ikọ́ náà ni gbogbo wọn trust them at your own peril. To shi ne muke kawo kukanmu. Nígbà tí àwọn àfáà yìí tán ti bú ọ̀gá bá látọjọ́ ìbọn. Wọ́n bú Ṣàngó, wọ́n bú Ọya, wọ́n bú Ọbàtálá. Àwọn original máa dì ní kébì yẹn. Tó tẹ̀lé náà tó sọ pé ìkẹtẹ́ lórí péjì yìí is a very stupid person. Ẹ bá wa sọ Yorùbá ní sà. Tó wá sórí péjì tí wọ́n máa kọ̀ tó ní kí ni ọ̀dà sì tó ní oníkan tó ń gbọ́ nìyẹn tó nǹkan tó gbọ́ nìyẹn tó gbọ́ tí wọ́n pa àwọn ọmọ kékeré kọ́kọ́ ọmọdé kékeré ó gbọ́ kó kò wá mẹ́fà. Kò gbọ́ yẹn wọn kì í gbọ́ yẹn. À ń bá bọ̀ ẹ ṣeun gan màmí tí ní kọ́ tó pé ẹ máa bá bọ̀ ní kẹ́ máa ṣe máa bá lọ mọ́ ẹ má jẹ àjàjẹ ẹ̀sìn wọn náà ń gbéṣẹ́ òní tí mo fẹ́ play fún yín nì. Muke kawo korafin ga gwamnati gwamnatin tun daga gwamnatin jiha zuwa ta ƙananan hukumomin da ta shafi wannan yanki. Mo bẹ́ẹ̀ èèyàn mi rí wípé woman yìí lo hijab mo bẹ́ẹ̀ pé ó lo hijab retired general of army tí wọ́n jí gbé nínú igbó náà wọ́n ní àwọn èèyàn tó wà nínú kinní kí wọ́n release wọn. Wọ́n náà fẹ́ ṣàríyá lọ lọ́yọ̀ state ká dákẹ́ pé ẹ fẹ́ ṣàríyá lọ lọ́yọ̀ state Ògún ló máa pa yín àní fi yín lọ́rùn sílẹ̀ bá a gbóhùn sókè sàn. Àjọ ń ṣètò ní àṣẹ àṣẹ. Ẹ borí gbogbo àwọn ọ̀tá lẹ́tà rẹ̀ ẹ borí gbogbo wọn lágbára. Àṣẹ. Nítorí wípé wọ́n mọ̀ wípé gbogbo nǹkan tí ẹ ṣe yìí tí a ṣe wọ́n mọ̀ wípé Abúṣùlámù. Torí wọ́n mọ̀ wípé tí a bá gbé ìgbésẹ̀ tá à ń gbé yẹn ní ilẹ̀ Yorùbá gbogbo mọ̀nà títí tí gbogbo wọn ṣe yẹ àwọn òní máa rí gbogbo ẹ̀ ṣe mọ́. Wọ́n mọ̀ wípé gbogbo ẹ̀ta àti wọ́n lè yí nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n mọ̀ wípé tó bá ti tí gbogbo ẹ̀ bá ti bọ́ sí gbogbo jàǹdùkú tí wọ́n ṣe káàkiri wa àtàtàkì tí ẹ̀sẹ̀ tí wọ́n ṣe káàkiri yẹn wọ́n mọ̀ wípé gbogbo ẹ̀ ti àwọn náà mọ̀ pé gbogbo ẹ̀ ti jókòó ilẹ̀ yẹn. Mo wá fẹ́ lọ orí bàbá wa kẹ́kẹ́ pè láìpẹ́ yìí kí á ní wípé ẹ̀bọ̀n. Bàbá wa 3 minutes náà ni o, so ti lo 1 minute nísìnyí, ó kù 2 minutes sir. Wọ́n ní ẹ̀bùn Mohammed. Ẹ ń jẹ́ Mohammed. Bọ́ọ̀lù Mohammed ti. Ṣé bàbá yóò wọ́n a máa rí gbogbo etí àwọn àbá gbogbo àwọn àbá tí wọ́n bú àwọn aráàlú ìdíje wa. Ìjà ní bàbá yìí sọ̀rọ̀ jáde níjọ́ kan. Ṣé bàbá yóò rí gbogbo tí àwọn mọ́tì wọn sọ oníwò gẹ́gẹ́ bí àwọn aráàlú ìdíje wa ṣe pé. Tó bá ti ń pé àwọn ẹ̀rọ Yorùbá tó bá ti ń bá jẹ́ ìdájọ́ ni tó ti ń pé afẹ́rẹ́ wàhálà gbèsè ìdájọ́ àwọn mùsùlùmí tí wọ́n ti dẹ́wọ̀ ní ilẹ̀ Yorùbá kódà ọ̀rẹ́ tó mọ́ ti dẹ̀ lẹ́lẹ̀ Yorùbá. Láàrin
láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn òṣèlú tí bàbá yìí bá gbọ́ mi tí wọ́n gbọ́ mi tí wọ́n sọ pé wọ́n ni ẹjọ́ kan ẹ já wípé ká máa bú ètò oníkálùkù gbàgbọ́ lélẹ́rí ká lọ́kọ́kọ́ jálẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ máa fi gbọ́ sí àwọn òṣèlú tí a ti ń bàjẹ́ tí a bọ̀ ni. Ọmọ ti fẹ́ ṣùgbọ́n àwọn ètò tó fi jẹ́ àwọn lójú lè yà wípé ẹ̀sìn tó gbà láti gidigidi ni tó gbà láti àgbègbè ni. Ṣé àwọn ọmọ ilé ìgbésẹ̀ ṣe ẹgbẹ́ ìgbẹ́ ní ọ̀lẹ́ lọ́dún bá wá? Láti nígbà táwọn ọ̀rẹ́ lọ́dún tí wọ́n gbà wá láyé. Ìgbésẹ̀ ṣe ti di wa abẹ́gbẹ́ ní ọ̀lẹ́ lọ́dún bá wá. Ṣé wọ́n gbà wá láyé? Ẹtí Mùsùlùmí ẹgbẹ́ ti di wà lọ. Tọ́jú ìjà ẹ̀yọ́dúnlọ́wọ́ wọn fẹ́ Yorùbá tí wọ́n fẹ́ ti àbòsí wọ̀. Ẹtí Mùsùlùmí tẹ́tí Yorùbá ni. Ẹtí wọ́n ti di wá ẹgbẹ́ ti di wá ni. Ẹtí Mùsùlùmí wọ́n fẹ́ Yorùbá ni. Àbẹ́rẹ́ wọn ti dára ó fẹ́ sọ ní wípé ẹ̀ka. Ètò tó ń tẹ́wọ́ wá dé ìjọba ni káwá sọ wípé àwọn àti ìtòrí ìyẹn àwọn àbẹ̀rẹ̀ ti di wá jẹ́ àti wá. Ó dà bàbá wa ṣeun gan. Ẹ ṣeun sà. Ẹ ṣe bàbá wa. Ó ní mákèbì ọjọ́ tí àwọn àáfàá tí wọ́n gbé Olúgbòhùn jáde fún mi ni. Àáfàá oníláwàní ibẹ̀ ti rí. Tí wọ́n pè mí dájú kùtùkùtù. Tí mo sáré lọ sí live lórí TikTok. Àwọn àáfàá ni ẹ kì í ṣojú wọn dáadáa. Àwọn ni tí wọ́n gbé Olúgbòhùn jáde tí wọ́n pe ọ̀fọ̀ wọ́n á máa tàn wá wọ́n láwọn ò kí ń ṣẹbọ o àwọn ò kí ń ṣẹbọ o. I have the video here tí mo download ẹ̀ tí wọ́n gbé Olúgbòhùn jáde fún mi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ojú ti rí. Ó ní wọ́n mọ̀ pé mo ti lọ sí live show. Wọ́n mọ̀ pé mo ti lọ sí live show. Lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n gbé àkàrà bá Olúgbòhùn. Àwọn olórí burúkú tí wọ́n ń tàn ìpá àwọn kì í ṣoògùn ẹ̀wọ̀n tí wọ́n gbé jáde ẹ̀bẹ́ rójú wọn. Ẹ̀bẹ́ rí tó gbé jáde Yorùbá wuyì gángan ó yá bó aṣọ ẹ kó wọ gbóró lọ ìyá ẹ ló máa rìn lọ. Ìyá ẹ ló máa rìn lọ ta ló ṣe fún ẹ. Àwọn tó ní ká máa tẹ̀lé nì. Ẹ bá ta ló kù lórí TikTok ń bẹ̀yìn. Ẹ bá gbóhùn sókè Ọmọlọ́lá ẹ bá gbóhùn sókè ṣẹwà ń bẹ̀. Sábà bó kẹsàn-án máa drop ní ìlú. A fẹ́ drop Ọmọlọ́lá o. Ó nìyẹn o tó máa ń tọ́ ìpẹ́ ká máa ṣoògùn. Oògùn náà gbé jáde fún Yorùbá wuyì yẹn lórí live show. Ẹ bá gbóhùn sókè. Àwọn wèrè ti fi nǹkan bá nu àwọn àkàn yọ à ń gbọ́ yín. Àṣẹ. Ta ló ń jẹ bẹ́ẹ̀ láti jẹ́ Mohammed? Ìjọba Nàìjíríà bí èmi báwo? ìyá mi ẹni tó lọ́run. À ń gbọ́ yín. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Tinubu nìkan ló lè gbà wá lẹ́nu. Kí ni kí ló ń sọ bẹ́ẹ̀? Nǹkan tó pàṣẹ òkùnkùn sọ bẹ́ẹ̀ ni wípé àbúrò mi ń bá sọ̀rọ̀ ní Ṣàngó lánàá. Ó ní gbogbo bọ́ọ̀sì tó wà ní Ṣàngó. Ẹ jẹ́ bá wa mute o, bá wa mute a lè máa sọ yẹn fún yín torí ọlẹ́ bá wa mute lórí TikTok. TikTok ti bẹ̀rẹ̀ wàhálà ni. À ń gbọ́ yín sà lára àdòṣẹ́jú méjì sí sà. Ó ní gbogbo bọ́ọ̀sì tó wà ní Ṣàngó. 100 Fúlàní tó ń dúró síbẹ̀. Ó
ní tẹ́nàtì owó nígbà tó lọ gẹrun oníṣẹ́ ni àwọn kan sọ wípé gbogbo báwọn ṣe dúró yẹn àwọn dúró de pípọ̀ kò fèrè ni bí kò máa yẹ wọ síríìtì kọ̀ọ̀kan ni òun mo ṣe ń bẹ̀ yí pé ṣé bá wa bẹ Tinubu. ẹni dúdú sáà àdìsá sọdọdọ thank you Sunday Igboho ti lágbá àwọn ọmọdé la bú Sunday Igboho ti lágbá wọn kàdá àdìsá thank you àdìsá ti lágbá àwọn tí wọ́n jí kọ́ àdìsá ti wá àdìsá good news àdìsá tíá ó ti gbà wọ́n dé ó ti kọ́ wọ́n dé o Sunday Igboho ti kọ́ wọ́n dé o. God bless you. My God, Sola. Oṣé, bàbá, ó máa ṣe. Oṣé, Ọlọ́run mi, ó ṣeun bàbá, ó ṣeun bàbá, ó ṣàbí, bàbá mi kí ó ṣà, bàbá, ó ti gbà wọ́n dé o, ó ti kó wọn dé o. Àdìsá. Abájọ ẹgbẹ́ Fúlàní ò láìkí ẹ̀ ó ti kó wọn dé ó ti kó wọn dé o ẹjẹ ń kí olóyè ẹjẹ ń kí bàbá mi ẹjẹ ń kí Olúwa ò ṣe Ọlọ́run ò ṣe Àdìsá ò ṣe alálẹ̀ Yorùbá ẹ ṣe o Àtíkù ẹlẹ́nu kùdùrù tó lè ṣe Sunday Igboho ṣe yìí wàhálà fóònù bàbá.